Ẹ kú dédé ìwòyí gbogbo èèyàn olólùfẹ́ olóyin ká tiẹ̀ tí ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ìwọ obìnrin, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń tanra yín. Tí Ọlọ́run bá ti dá ẹ ní ọkùnrin ṣùgbọ́n tó fi òbò jẹ́ obìnrin lábẹ́, kò sí nǹkan tó lè ṣe sí i. Ó ṣeé ṣe kó má tiẹ̀ rí ilé ọkọ gbé. Àìmá rí ilé ọkọ gbé ẹ kì í ṣe pé bóyá o ò níwà, kì í ṣe pé bóyá o ò dáa, kì í ṣe pé bóyá o ò bẹ́tà àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó jẹ́ wípé wọn ò tiẹ̀ níwà kankan. Ṣùgbọ́n ìṣẹ̀dá tí Ọlọ́run ṣẹ̀dá ẹ̀, ìṣẹ̀dá ọkùnrin ni. O kò fi òbò jẹ́ obìnrin lábẹ́ ni. Kò sí bó ṣe lè mọ̀ wá wù. Irú wọn lọkùnrin ò kí ń appreciate. Irú wọn ló máa forí ṣe fọrùn ṣe fọkùnrin tọkùnrin ò ní kàákún. Irú wọn ni ọkùnrin máa ń wà máa ń feel entitled sí, tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe tó yẹ kọkùnrin máa wò kó máa fi kẹ́ kó máa fi gẹ̀ ẹ́, á sọ di responsibilities ẹ̀ ní àrò pé ìwọ ló yẹ náà kó máa ṣe. Àwọn ìṣẹ̀dá obìnrin tí Ọlọ́run bá ti dá lọ́kùnrin ni. Agbára káká àbí oore ọ̀fẹ́ Ọlọ́run náà fi máa ń rí ọkùnrin tó máa appreciate wọn. Pàápàá náà tẹ̀ fi máa ń gbélé ọkọ. Tó bá yá gan, wàá fẹ́ wọ wèrè, torí wàá máa bira ẹ léèrè wípé kí ló ṣẹlẹ̀, ṣé mi ò dá ni. Wàá máa rí àwọn tó níwà jákujàku lẹ́gbẹ̀ẹ́ tí ọkùnrin dẹ̀ ń gbé tó ń kẹ́ gẹ̀gẹ̀ tí wọn dẹ̀ lè fi kọ́bọ̀ wọn bá ọkùnrin ṣeré, ṣùgbọ́n tọkùnrin fẹ́ wọn lójú, fẹ́ wọn lójú, fẹ́ wọn nímú. Ìwọ tó gbé gbogbo ìgbésí ayé ẹ lé ọkùnrin lọ́wọ́, wọn ò ní ká ẹkún, ò ní jámọ́ nǹkan kan lọ́wọ́ wọn, nítorí pé ìṣẹ̀dá ọkùnrin ni Ọlọ́run dá ẹ. Tó o bá ṣọ́ra, wàá lose focus. Tó o bá ṣọ́ra, self esteem ẹ gan á lọ, because tó o bá ṣọ́ra, gbogbo dream ẹ á kú, torí gbogbo ìwà tó fẹ́ máa wù, ìwà pé kó máa satisfy ọkùnrin yẹn tó ń fẹ́, òun ló máa wù. Wàá wá máa ṣe ara ẹ láti máa please ọkùnrin. Kì í dẹ́ ṣe pé ò dáa, wàá máa deny ara ẹ ní good things of life. Ìmí nínú yín gan, nítorí pé á ti máa wò pé àbíṣẹ́ tóun ń ṣe lọ́kọ ò like, á ti torí ẹ gbogbo ọ̀nà tó yẹ kó ti lè máa rí ṣe kó ọlọ́ ẹ̀ máa ga sí, á drop wọn, á nítorí pé òun fẹ́ satisfy ọkọ. Bó bá dẹ̀ tún ṣe náà, in tí wọ́n sọ ẹ́ dànù máa fi bú ẹ. Ó bẹ́tà kó gba cam, ó bẹ́tà kó má tẹ́ lọ́wọ́ ara ẹ ju wípé kó tẹ́ lọ́wọ́ èèyàn torí pé ò fẹ́ tẹ́ lọ́wọ́, ó bẹ́tà pé kó má tẹ́ lọ́wọ́ ara ẹ. Tó bá wá ṣọ́ra, wàá tẹ́ lọ́wọ́ ara ẹ láti please èèyàn. O ò dẹ̀ ní mọ̀ pé ibi orí dání sí là ń gbé. Ṣàṣà nínú àwọn obìnrin tí wọ́n ní ìṣẹ̀dá ọkùnrin tó jẹ́ wípé wọ́n kàn fi òbò jẹ́ obìnrin ni wọ́n ń rí ilé ọkọ gbé. Àìmá rí ilé ọkọ gbé wọn kì í ṣe tàìmọ̀ wá wù, kì í ṣe ti pé bóyá wọn ò dá, kì í ṣe pé bóyá wọn ò ṣe dáadáa tó, ṣùgbọ́n ìṣẹ̀dá wọn ni. Ìṣẹ̀dá pé wọn kì í orí àpèsì ni wọ́n ń ṣe ẹni tó ń sin èèyàn. Ẹni tó yẹ kí wọ́n máa serve ni wọ́n ń ṣe ẹni tó ń serve èèyàn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò mọrú eléyìí. Tó bá wá kúrò lọ́dọ̀ ọkọ kan kó lọ sí ọ̀dọ̀ ọkọ mẹ́fà, irú wọn bákan náà ni pàbó ló máa já sí, wọn máa padà di ilé moṣú ni. Ilé moṣú wọn ò kí ń wá ṣe pé bóyá wọn ò dá. Àwọn ẹlòmíì tí wọ́n rí wà jákujàku, wọ́n á dẹ̀ wà lábẹ́ ọkùnrin. Ọkùnrin á dẹ̀ máa tọ́jú wọn nítorí pé Ọlọ́run ò dá wọn ní leader. Ọlọ́run ò dá wọn ní olórí. Ẹni tó máa wà lábẹ́ wọn ni Ọlọ́run dá wọn. Mi ì sọ pé gbogbo obìnrin o, ṣùgbọ́n ó yẹ ká máa wonú sí side yẹn. Ìṣẹ̀dá tí Ọlọ́run bá ti dá wípé olórí ni, tó bá wo súra ẹ̀ anywhere tó bá dé, wàá rí pé àwọn responsibility tó máa já sí ẹ, àwọn responsibility olórí leader ni. Wọ́n á fi ọkùnrin ilé ẹ̀, wọ́n á fi ẹ́ ṣe olórí ní anywhere tó bá dé. Bí Ọlọ́run ṣe ṣẹ̀dá ẹ̀ nìyẹn, kò sí bó ṣe lè ṣe tó o bá ṣọ́ra, wàá lose gbogbo nǹkan tó sọ ẹ́ di èèyàn gidi nílé ayé, wàá dẹ̀ pàpà lose ilé ọkọ. So ẹ̀yin obìnrin ẹ máa wo súrà, tẹ́ ẹ bá ti rí pé ẹ satisfy ọkùnrin títí tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ìwà yín dá ṣùgbọ́n ọkùnrin yóò mọ̀ fún yín, ẹ máa count as blessing wípé Ọlọ́run kọ̀ mọ̀ọ́mọ̀ dá yín ní àkàndá àti olórí ni. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí, kò sí nǹkan tó lè ṣe sí.
ọ̀pọ̀lọpọ̀ ni ò ti ronú lọ síbi báyìí tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ní tí wọ́n fi ń ṣe ọmọ obìnrin, gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún wọn, wọ́n ti fúnra ara wọn bàjẹ́ láti satisfy ọkùnrin. Ọlọ́run ò dẹ̀ dá ẹ, ìdá tọ́lọ̀ ń dá ẹ, ìdá tó jẹ́ wípé wọ́n máa sìn ẹ́ ni, kì í ṣe ìdá tó máa sìn èèyàn. So irú ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ẹ kì í mọ̀, kò sí ẹ lè mọ̀ ṣe lójú ọkùnrin, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún ọkùnrin tẹ́ ẹ lè gbà yìí. Tí gbogbo àwọn ẹbí ọkùnrin bá rí yín bí èèyàn dáadáa, ẹni tẹ́ ẹ fẹ́ gangan kò lè rí súrà nǹkan tó dá lára yín. Irú nǹkan báyẹn dẹ̀ máa pa self esteem yín. Irú nǹkan bá yẹn gan tẹ́ ẹ bá ṣọ́ra, gbogbo ìwà tẹ́ fẹ́ máa wá wù, ẹ wá máa fẹ́ máa wù ìwà láti please ọkọ yẹn. Lára ẹ̀ ní pé gbogbo tó bá sọ fún yín, bó bá ní oúnjẹ tó fún ẹ ní nǹkan tó fún oúnjẹ sí ẹ lẹ́nu kó drop ẹ̀, àwọn tó ń ṣàánú ẹ̀ wọn ò fẹ́ rí ẹ pẹ̀lú wọn mọ́, gbogbo nǹkan wàá fẹ́ máa dance to his tune, wàá fẹ́ máa satisfy ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó o bá ti satisfy conscience ẹ, tó dẹ̀ ti mọ̀ pé pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ló ń bá ọkùnrin rin ìrìn àjò, tó ọkàn ẹ̀ dẹ̀ jẹ́ ẹlẹ́rìí wípé o ò fi ọkọ ẹ wọ́lẹ̀, o ò fi ọkùnrin wọ́lẹ̀, o ò hùwà àlùfàṣà, o ò hùwà kàràǹbàní, tí ọkùnrin bá ní pé ìṣe ẹ ò tẹ́hun lọ́rùn, tó ń gbógun tiẹ̀, mọ̀ wípé kò kí ń ṣe lé ẹ. Bó o bá lọ sí ọ̀dọ̀ ọkùnrin 10, bó ṣe máa rí náà nìyẹn, tó bá jẹ́ pé Ọlọ́run dá ẹ ní ìṣẹ̀dá ọkùnrin, tó jẹ́ pé òbò tó wà lábẹ́ ẹ̀ òun ló fi ẹ́ yàtọ̀ sí obìnrin. Ẹlòmíì dẹ̀ lè lówó lọ́wọ́, kò ṣe gbogbo àwọn tó lówó lọ́wọ́ lọ́lọ́run dá níṣẹ̀dá ọkùnrin o. Ẹlòmíì lè lówó lọ́wọ́ kó rí ilé ọkọ gbé, kóhun àtọkọ ẹ̀ má ní problem, torí ọ̀pọ̀lọpọ̀ máa ní àwọn tó wá lówó lọ́wọ́ tí wọ́n dẹ̀ ní problem kọ́. Kò ṣe gbogbo obìnrin tó wà nílé ọkọ tó lówó lọ́wọ́ ló jẹ́ pé ó ní ìgbéraga, kó jẹ́ pé tí ò fi rí ilé ọkọ gbé o. Ìmíì bí ò ní ìgbéraga kan, Ọlọ́run ọkọ á ló ní ìgbéraga, wọ́n á gbógun tí wọ́n á fìtínà tiẹ̀. Kì í dẹ̀ ṣe pé kò níwà, ṣùgbọ́n ìṣẹ̀dá ọkùnrin lọ́lọ́run dá ẹ, kò dẹ̀ sí tó lè ṣe sí. Wàá forí ṣe, wàá gbọ́ bùkátà lórí ọkọ, wàá gbọ́ lórí àwọn ọmọ, wàá gbọ́ lórí àwọn ẹbí. Ẹbí àgbà ẹ, ọ̀rẹ́ àgbà ẹ, ọkọ yìí nìkan ló máa ní problem pẹ̀lú. Ìṣẹ̀dá ọkùnrin lọ́lọ́run dá ẹ, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. Àwọn míì á dẹ̀ lówó lọ́wọ́ wá jókòó, kì í ṣe pé bí àwọn tó lówó lọ́wọ́ gan tó ní ìgbéraga wá jókòó nílé ọkọ yẹn. Ìwọ tó ní ìgbéraga, tó wà humble, tẹ́ pé humility ẹ gan ó tó kíyàn máa kó ọbẹ̀ sórí ẹ̀ kó máa fi jẹ, o ò ní rójú rere ọkọ. Ọkọ yẹn nìkan ló máa ní problem pẹ̀lú. Ìṣẹ̀dá ọkùnrin ni. Ìṣẹ̀dá yẹn dẹ̀ ń fight láti jẹ́ pé kò fẹ́ jẹ́ kó jẹ́ orí ẹni tó máa sìyàn. Kò dẹ̀ sí nǹkan tí obìnrin míì lè ṣe sí. So kò ṣe gbogbo àwọn tán lówó tí wọn ò rí ilé ọkọ gbé náà ní ìgbéraga o. Irọ́ o. Ìmíì ní owó tí ò dẹ̀ ní ìgbéraga, ṣùgbọ́n tí ò rí ilé ọkọ gbé. Àwọn tọ́lọ́run dá níṣẹ̀dá ọkùnrin nìyẹn. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. Kò sí nǹkan tó lè ṣe sí. In tó mú mi mú eléyìí wálé ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ti máa ń rò wípé àbíwà mi ni ò dá ní, gbogbo nǹkan tó ń fún yín láyọ̀, gbogbo nǹkan tó ń fún yín ní dùnnú, gbogbo nǹkan tó ń gbé ọwọ́ yín sókè, drop ẹ̀ nítorí pé ẹ fẹ́ satisfy ọkùnrin. Pẹ̀lú ẹ̀ náà ẹ máa pàpà kúrò ní ọkọ yẹn ni. Bẹ́ẹ̀ bá lọ sí bòmíì the same thing ni, tó bá wá yá tẹ́ ẹ bá ṣọ́ra, orí yín á fẹ́ yí, torí ẹ máa wò pé àbẹ́ẹ̀ ní wà ni. Àwọn ará àta tí ò mọ ìṣẹ̀dá tọ́lọ́run dá ẹ gan máa ní ò níwà ló ṣe gbélé ọkọ. Wàá dẹ̀ rẹ́ lòmíì tó níwà jákujáku tó dẹ̀ dúró sílé ọkọ, nítorí pé ìṣẹ̀dá tí Ọlọ́run dá ẹ, ìṣẹ̀dá ọkùnrin ni. Òbò ló kàn fi ẹ́ ṣe obìnrin. Ìṣẹ̀dá leader lọ́lọ́run dá ẹ, ìṣẹ̀dá ẹni tí wọ́n orí àpèsì lọ́lọ́run dá ẹ, kò dá ẹ ní ìṣẹ̀dá tí ń sin ènìyàn. Kò dá ẹ ní ìṣẹ̀dá tí ń sin ènìyàn. Tí ó bá dẹ̀ ti tó yẹ pé ọkọ tó fẹ́, ọkọ tó bọ́ sí lọ́wọ́, ọkọ tí ò appreciate ìṣẹ̀dá yẹn ni, ẹ lè agree. Spirit ẹ ò ní agree pẹ̀lú ẹ. Ẹlẹ́dàá ẹ ò ní jókòó síbẹ̀. Ẹlẹ́dàá ẹ máa ṣí dìde ni. O ò ní jókòó sínú ilé yẹn. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. So ẹ̀yin obìnrin tẹ́ máa ń sáré mọ́tò, tẹ́ máa ń kọlù kẹ̀kẹ́, tó jẹ́ pé gbogbo ìgbésí ayé yín kẹ́ lè satisfy ọkùnrin láti lè gbé nínú ilé ọkọ ni, tẹ́ dẹ̀ satisfy ẹ̀ títí ó dẹ̀ affect life tiyín náà. Ọkọ ò kí ń ṣe ticket to heaven. Ọkọ ò kí ń ṣe priority. Ọkọ ò kí ń ṣe wípé bóyá o wà successful. Àwọn tí wọn ò dẹ̀ gbé nílé ọkọ náà, kì í ṣe gbogbo wọn ni wọn ò níwà. Kì í ṣe gbogbo wọn níwà wọn ò dá. Àwọn míì wà tó jẹ́ wípé ẹ̀dá àwọn ogun ò serve oúnjẹ fún yàn. Ẹlẹ́dàá wọn ò ṣe màmá sàsà fún yàn. Ẹlẹ́dàá wọn ò ṣe wípé kó máa sin ènìyàn tí sì ni ó yẹ kí wọ́n máa sìn wọ́n.
irú ẹ̀dá tó bá nírú ẹ̀dá ọkùnrin bẹ́ẹ̀ tẹ́ pé ìwọ náà máa ṣe sàṣà fún ó wà unlikely pé kò rí ilé ọkọ gbé kò dẹ̀ ṣe ìwà ló tì ẹ́ jáde so ìwọ tó bá ń fèsì irú ẹ̀ má ti torí ẹ̀ bá yí ara ẹ̀ jẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan tó ń fún ẹ láyọ̀ gbogbo nǹkan tó fi ń ṣe ajé wàá ti torí ẹ̀ wàá pátì nítorí ọkùnrin tó bá nífẹ̀ẹ́ tí ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run kọ ẹ́ pọ̀ mọ́ á nífẹ̀ẹ́ pẹ̀lú àlébù àti gbogbo nǹkan tó ń ṣe á bẹ fọwọ́ sí nǹkan tó ń ṣe gan kó lè gbèrò sí ibi tó bá ti mọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan bó ṣe dá tó ìfàtọkùnrin mi á máa benefit nínú kinní ẹ̀ á dẹ̀ tún máa fìtìná tí ẹ kò ní rí nǹkan tó dá ń pa ẹ̀ ibi tó bá ti jókòó sí irú ilé ọkùnrin bẹ́ẹ̀ mú ayé ara ẹni kó kọ́kọ́ jọ ẹ́ lójú èròǹgbà tọ́lọ́run fi sínú ẹ lọ́kàn ni kó kọ́kọ́ jẹ ẹ́ lójú ọ̀nà tọ́lọ́run fi sí ẹ láti grow ni kó kọ́kọ́ jẹ ẹ́ lójú má jẹ́ kí ìgbéyàwó kó ba self esteem àbí kó ba nǹkan tó gbé dání jẹ́ torí má jẹ́ ń tàn ẹ́ o ò lè pàpà jókòó sínú ilé yẹn òótọ́ ni mo sọ fún ẹ o ò lè pàpà jókòó sínú ẹ̀ nítorí ìṣẹ̀dá ọkùnrin kó lọ sílé ọkùnrin 10 wọn ò ní lè stand the success ẹ̀ wọn ò ní lè stand irú kádàrá tọ́lọ́run pín mọ́ ẹ kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí kì wá ṣe pé gbogbo olówó obìnrin ló ń rí bẹ́ẹ̀ o kì dẹ̀ ṣe pé gbogbo olówó obìnrin ló ń ṣègbéraga sọ́kọ kó tó di pé wọn ò rí ilé ọkọ gbé o àwọn obìnrin tó bá ti jẹ́ tí ṣẹ̀dá wọn bá jẹ́ ìṣẹ̀dá obìnrin ọkùnrin kódà kí ọkọ wọn ní ṣẹ̀kẹ̀rẹ̀ owó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ kò ní ronú láti ṣe nǹkan kan fún wọn àwọn ló máa ṣe fún pẹ̀lú bó ṣe ní àwọn ló máa ṣe fúnra wọn náà máa ṣe fọ́mọ ìṣẹ̀dá ọkùnrin lọ́lọ́run dá ẹ ní tí mo mú wá fún yín lẹ́nìí ni wípé má ti torí ẹ̀ kó ba ayé ara ẹ jẹ́ má jẹ́ kí self esteem ẹ kó kú láti satisfy ọkùnrin tó o bá ti mọ̀ pé ọ̀nà tó tọ́ ló ń bọ́ ọkọ lò ó dẹ̀ ń hùwà tó tọ́ fún fi gbogbo èyí tó kù lẹ̀ ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibi tó bá já sí mo mọ̀ pé ibi tó máa pè ẹ́ náà ni èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́tí ra ilẹ̀ Danabit máa di 2.5 million ní àárọ̀ Monday o ẹ má ní mi sọ fún yín o mi ò ní bẹ̀bẹ̀ o ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ sabarikolo.com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ire o ó dàbọ̀.